Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀, ọba tàná tèní, ọba títí ayé àìnípẹ̀kun, lágbára o. Àwọn bàbá wa, bí a bá bá ẹni tí ń bá ń ṣe tí ọ̀tọ̀ tó jẹ́ pé kò yẹ fúnrú ẹni bẹ́ẹ̀, ó ṣe làáwí. Ọlọ́run ìbà rẹ̀. Àwọn ọ̀rúnmọlẹ̀ tó jí àmọ́ Ọlọ́run àríbá wọn. Bàbá mi ìbà, ìyá mi ìbà, ọ̀kọ́ni nífá ajúbà, awolé awòde tọ̀run ajúbà. Ẹ jẹ́ kí bá wa kẹ́ ẹ jẹ́ kó ṣẹ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ sí, ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lókè Agbee nílùú Ondo nípa àwọn eléégún àtàwọn mùsùlùmí tí wọ́n ń bẹ lókè Agbee. Tí n bá tó sọ pé àwọn mùsùlùmí, mo ti tún kó wọn pọ̀ sí mọ́sálásí, ìmáàmù mọ́sálásí kan nílùú òkè Agbee nílùú Ondo. Ìṣẹ̀lẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ sí. Ó ti tó wò yìí jẹ́ ọjọ́ mẹ́ta tí mo ti ń gbọ́rọ̀ yẹn. Mo rí Alhaji Labib Lágbàjì, mo sì fẹ́ràn yín púpọ̀. Ọlọ́run rí mi. Tí èèyàn bá ń tijú èèyàn nígbà míì, tí èèyàn bá ń wò pé lágbájá, ẹni àpọ́nlé mi ni, ẹni tí èèyàn gbogbo nǹkan lè yóò fi wá máa jìn inú. Ìgbà mo wá tó rí ọ̀gbẹ́ni yìí kí mo tiẹ̀ porúkọ tiẹ̀, kìí ṣe gbogbo ọ̀rọ̀ tó àfáà yẹn bá sọ lè mọ́ fẹ́ fèsì sí, torí mo mọ̀ pé tó bá sọ̀rọ̀ 100%, ṣé ayé nígbà ni àbí ayé ṣe kí ni? Mi ò rántí. Mo mọ̀ pé bí ọ̀rọ̀ bá pé 100%, òtítọ́ tí ó bẹ̀ ń bẹ̀ 45 ni. Gbogbo ìyókù irọ́ ni. Kìí ṣe gbogbo mùsùlùmí ni ọ̀dá. Àwọn tí ọ̀dá pọ̀. Kìí ṣe gbogbo oníṣẹ̀ṣe ni ọ̀dá. Kìí ṣe gbogbo Christian ni ọ̀dá. Ọ̀rúnmìlà fi kọ́ wa, ó jẹ́ kí nǹkan kan kó yé wa. Ó ní olóòótọ́ tí ń bẹ láyé òpógún. Ọ̀rúnmìlà ní sọ báwọn olóòótọ́, ẹni tó jẹ́ olóòótọ́ láyé tí ń bẹ láyé, ó ní kò pé ogún. Òṣìkà tí ń bẹ níbẹ̀ wọn ọ̀mọ níwọ̀n ẹgbẹ̀fà. Àwọn ọmọ wa ń bi Ọ̀rúnmìlà léèrè pé bàbá, àwa tá a dúró síbi tó o ti ń sọ̀rọ̀ yìí, a ju ogún lọ. Ká tó wá sọ̀rọ̀ àwọn tí ń bẹ nílé, ká tó wá sọ̀rọ̀ gbogbo ilé ayé pátá. Ẹ sì ní gbogbo olóòótọ́ tí ń bẹ nílé ayé pé kò pé ogún. Ọ̀rúnmìlà níbẹ̀ ni. Ó ní nínú ogún yẹn, olóní kálukú wa wà bira wa léèrè pé sọ ń bẹ nínú ogún. Ṣé wọ́n bẹ́ẹ̀ nínú oníṣẹ̀ṣe tí wọ́n sọ pọ́ da, sọ ń bẹ́ẹ̀ ní tòótọ́? Nínú oní Christian tí wọ́n sọ pọ́ da, èyàn lè wọlé àti ẹ̀ láti ṣẹ̀ṣẹ̀, ṣé wọ́n bẹ́ẹ̀ pọ́ jẹ́ mùsùlùmí, sọ ń bẹ nínú ní mùsùlùmí tó da ní tòótọ́? Torí pé gbogbo téèyàn bá lè ṣe síyàn, téèyàn mọ̀ pé tí ń ṣe yìí mi ò lè gbà, iná ń pè ní kà. Ọ̀pọ̀lọpọ̀ wa tá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, tí wọ́n bá fẹ́ lómi lè sí ọ̀rọ̀ pé lágbájá àìnígbà sẹ́ni dọ̀láàmú, yóò sì máa hàn lára rú ẹni bẹ́ẹ̀. Àyè tó yọ sílẹ̀ fún mi ọmọ tó nǹkan, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ sọ́rọ̀ èyí. Torí pé bá a bá ń sọ̀rọ̀ tá a sọ pé justice lórílẹ̀-èdè Nàìjíríà ni justice wà fún ìyàwó lèmọ́mù tí wọ́n nà lókè Agbee nínú Ondo. Ìyà tí wọ́n fi jẹ́ ìyàwó lèmọ́mù, ó yẹ kó máa fi kọ́ra, torí ìyà ọjọ́ ògbéǹde àlìkíámọ̀ ni. Kó máa fi kọ́ra. Kò tí ì sí eléégún kankan nílùú òkè Agbee tí mo bá sọ̀rọ̀ nípa ń tẹ́ ẹ sọ, ìtẹ́ ẹrú ni mo kọ́kọ́ ń sọ̀rọ̀ lé kí n tó wá jábọ̀ tiwọn. Ẹlẹ́lẹ́gún ṣe égún, wọ́n ń sọdún nílùú òkè Agbee. Ẹni wọ́n sì sọ pé eégún yìí o, obìnrin kì í rí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ fún gbogbo ayé. Eléégún sọdún ẹ̀ nínú ìlú ẹ̀. Wọ́n sì lè gún tó jáde yìí o, èèyàn tó bá ti jóbìnrin kì í rí.
àwọn ìyàwó lè mọ́mù wá jókòó níwájú ìta ìmáàmù òkírùnkíná ọ̀fà tẹ̀síbá àfanámọ́ra àwọn ìyàwó ẹ̀ jókòó síwájú ìta wọ́n ń tẹ fóònù ó ní wọ́n ń ṣe nǹkan kan lórí fóònù ṣé wọ́n jẹ́ yahoo ni obìnrin jókòó síwájú ìta ń ṣe nǹkan kan lórí fóònù nígbà tí wọ́n sọ pé wọ́n ń sọdún yìí o ọdún tí wọ́n ń ṣe yìí obìnrin kì í rí nínú ìlú wọn tó bá jẹ́ pé Allah tí ń bẹ lábẹ́ Kàábà tí wọ́n daṣọ bò tí wọ́n máa ń ṣàpẹ́lẹ̀ tó bá jẹ́ pé ó bá ṣe é rí fáyé ni wọn ò ní gbé kú mẹ́ nígbà tí kìíní yẹ cast ń tẹ fóònù ń ṣe nǹkan kan lórí fóònù ẹ tún fẹnu ara yín sọ pé wọ́n á ní kó kù mẹ́ ìwọ́n á tún lọ́tìkọ̀ pé ṣe bí ta àhún ni. bá a fà bá fẹ́ dúpẹ́ oore ó yẹ kó mọ̀ pé ẹnu ìmáàmù tí ò káyàwó ẹ̀ ni ọba bá wíwù justice yẹn ìmáàmù gbọ́dọ̀ di justice gómìnà nípínlẹ̀ Ondo kí wọ́n fún ìmáàmù ní justice èwo lọ́sẹ̀lẹ̀ táàrí justice fúnra yín gangan ọlọ́run mọ̀ ṣe oníṣẹ̀ṣe ní ẹni tó jẹ́ olùgbàgbé ìrọ̀rùn tó bá jẹ́ pé bí yín làwa bá rí ojoojúmọ́ ayé làwa náà máa bọ́ sórí agbágbé ṣùgbọ́n kò tètè yé yín pé ẹni tó gbọ́n yín ti kó ẹni tó gọ̀ wá á ti gbọ́n mo fi ọlọ́run olódùmarè ọba tó dálé ayé mo fi búra púpọ̀lọpọ̀ yín tí ẹ bá ń sọ̀rọ̀ kò sí òótọ́ olóòkan níbẹ̀ kò kú sẹ́ni tí wọ́n béèrè ọ̀rọ̀ pẹ̀lú àlùkùránì tẹ́lẹ̀ ńgbà tí ayé di ayé pé à ń béèrè ọ̀rọ̀ á dúpẹ́ lọ́wọ́ ọba Solomon ó jẹ́ kí pípọ̀ òye wa ó la ojú wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ta lọ́lọ́ náà gbìyànjú gbogbo sẹ́tẹ̀yàn bá gbélé ayé ṣe kìí ṣe gbogbo èèyàn náà ni ó dùn mánú ẹlòmí ọgbọ yóò ní sí èpè ní ṣe ẹlòmí ọgbọ yóò rẹ kọ̀kọ́ mẹ́ ìhà ní gbogbo nǹkan nígbà tí ìṣẹ̀lẹ̀ tìlú Abẹ́òkúta tó ṣẹlẹ̀ táwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n nà wọn lóòsà mẹ́ jáde o ṣùgbọ́n kí ní kan tí máa ń ṣe mí ní kàyéfì tí mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí especially ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùké lórí afẹ́fẹ́ ni pé kí ló dé tó jẹ́ pé tíṣẹ̀lẹ̀ kan bá ti ṣẹlẹ̀ ariwo ẹ̀yin ọmọ ìyá wa ní gbogbo àgbáyé tó jẹ́ pé àwọn ọmọ ìyá yín tí wọ́n ń bẹ lágbàáyé lẹ́yìn máa ké sí ṣé ẹ̀yin èlé lájà ni ẹ̀yin ò lè jà ni ìṣẹ̀lẹ̀ oní ti ìṣẹ̀lẹ̀ ẹ máa pariwo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà ní gbogbo àgbáyé ọyẹ jáde lẹ́ o iṣẹ́ jihad ó ti yá béèyàn bá láyé ẹni tó láyé nǹkan lọ́lọ́run mo dẹ̀ máa ń sọ kinní kan tó dá mi lójú tó àdá pé àkókò tá a sì wáyé àtọ̀ba ni àti ipò òṣèlú ìjọba wa ni ẹrú nísì ń jẹ lọ́wọ́ ní ọjọ́ tọ́mọ bá débẹ̀ á mọ̀ pé ọmọ ọkọ lélẹ̀ ẹrú ní ń jẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ti jẹ́ pé ọmọ ọlọ́jọba mẹ̀ tí kìí ṣẹrú kò tó nǹkan wọ́n ná ìyàwó ìmáàmù ọba àlúwá tó sọ pé nǹkan báyìí ni máàmù wọn san ẹ̀sà ń kà bó ṣe wù yín wọ́n lé wúrẹ́ 9 àgùntàn 16 garawo epo tí wọ́n ṣe bẹ̀jẹ̀ kọ́hún wọn ò fi tàtàṣé sí àti ródó sọ̀mbọ̀ ọyẹ wọn kàlákàpé náà àti iyọ̀ Dangote díẹ̀ gbogbo eléyìí tí à ń gbọ́ látẹnu yín dandan ní gbogbo ariwo tẹ́ ń pa káyé o láre ayé tún láre ọjọ́ gbèndé àlìkámọ̀ láre bẹ́ẹ̀ bá láre ṣé bẹ́yìn ni ẹ̀yin ni ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí ti yé gbogbo ayé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ń tẹ́ ń sọ ẹlòmí ọkàn mọ̀ wọ́n sì mọ̀ mérí pé àfáàní rọ́ dùn lẹ́nu wọn báyìí bẹ́yàn bá ti ń sọ̀rọ̀ tí bá ti ń sọ pé Allah akbar ń fi rọ́ kún ni nígbà tí ọ̀rọ̀ Abẹ́òkúta tó ṣẹlẹ̀
ẹnìkan ní bàbá Adeifa ìgbà tí àwọn àfáà yẹn tí wọ́n sì na àwọn tí wọ́n jẹ́ olóòṣà ìtẹ́mi ọ̀bá sọ ní pé ìjẹ́ lọ sọ́dọ̀ sífìmọ́ọ̀mù àgbà pátápátá ká ẹ lọ rèé sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ mo gbọ́ inú sì rún mi ìjẹ́ ńgbà tí wọ́n na ìyàwó ìmáàmù lókè Agbee nínú Ondo sẹ́yìn ìmáàmù mùsùlùmí sáyà kóra yín jọ lọ rèé bá alágbà tọ́jú olórí ológun ibẹ̀ pé wọ́n na ìyàwó lè mọ́mù o tẹ́ fi ń ké síra yín lágbàáyé ìgbà tẹ́ ẹ bá dọ̀dọ̀ wọn náà ọmọ tán náà ṣe ìsọ̀rọ̀ gbèsì ìsọkun sí ní báyìí ní ìgbésẹ̀ gangan ìhà kẹlẹ̀bẹ̀ ní nárun tọ́kì àpèwù kẹlẹ̀ àpè Yakubu lé kéwu bẹ́yàn bá ń pe súlè ńlá di ẹni. ṣé ẹ lọ bálàgbà ṣé ẹ lọ fẹjọ́ sùn pé mẹ́yàwó lè máa mú o. ẹ̀wá ìjọ ń bira yín léèrè ṣé ẹ fẹ́ kí ìjọba kí wọ́n dá sí ni àbẹ́ fẹ́ kí gbogbo mùsùlùmí lágbàáyé kan náà dá sí òpònú àgbà òun náà sọ pé mùsùlùmí àgbáyé ni kí wọ́n dá sí torí pé onú ò ti bẹ̀ rówó onú ò ti bẹ̀ jẹ onú ò ti bẹ̀ mú mùsùlùmí àgbáyé ni kí wọ́n dá sí kìí ṣèjọba ń mọ̀ jẹ́ pé agbára ìjọba ọ̀ka èyí tó ṣẹlẹ̀ lábẹ́òkúta kí n lo àkókò láti sọ nígbà tó ṣẹlẹ̀ ìgbìyànjú tó ní ṣẹ̀ṣẹ̀ láti ké gbàjarì ṣe bẹ́ẹ̀ tó kó DSS láti máa lọ rè kó àwọn olóòṣà ẹ̀yìn àfáà abẹ́ẹ̀kọ́ DSS láti máa lọ rè kó àwọn olóòṣà nílùú Abẹ́òkúta tí múṣẹ́múṣẹ́ wọn bá dá múṣẹ́múṣẹ́ ṣe owó ńlọ́wọ́ níbi ibi kọ́lẹ̀ ń gbà kọ́lẹ̀ àwọn DSS ọlọ́pàá ń gbà lọ́wọ́ wọn bàbá tí ẹ lọ rè gbé kèé tó ṣe àbáyé nìkan torí pé ẹ ti rọ́mọ ránṣẹ́ ẹ ṣe láwọn tẹ́ pé lágbájá bí wọ́n ti ẹ̀ ṣẹ́tù ẹ̀ ẹ kọ́kọ́ lọ hùwà iná bí wọ́n ti ẹ̀ ṣẹ́tù ẹ̀ ẹ kọ́kọ́ lọ ṣe báyìí ná kí wọ́n lè jọ mọ̀ pé ìjọ ṣẹgbẹ́ ipò tẹ́ gbójúlé tẹ́ lérò pọmọ yín ní bẹ́ẹ̀bẹ́ ẹrú ní bẹ́ẹ̀bẹ́ ìjọ tọmọ bá débẹ̀ ẹ mọ̀ pé kò sí agbára kankan bí ọ̀sọ́ lọ́hùn èyí lẹ́mọ̀ tayé pé kò sí agbára kankan láyé bí ọ̀sọ́ lọ́hùn ẹ sì máa dọ́gbọ́n lu agbára ọlọ́pàá ọ̀rọ̀ tí kọmíṣánná Ogun State tó dá sí tí wọ́n yanjú ọ̀rọ̀ yẹn àmíkẹ́bí láàrin gbogbo wa lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ tún gbéra ẹ tún kó DSS láti máa lọ rè kó àwọn olóòṣà kọ̀ọ̀kan ṣé justice nìyẹn Ọlọ́run ní kó jẹ́ pé kìí ṣe ń tọ́ láyé lọ́lọ́run tó bá jẹ́ pẹ́ni tó bá nílé ayé ní òlòdì ọ̀run ni àbá sọ pé ń tọ́lọ́run ọba sí ọ̀dà ṣùgbọ́n bẹ́ẹ̀ láyé rẹ̀ ọba adákẹ́dájọ́ wọ́n ń fi àkókò yìí mọ̀ fi ń sọ fún gómìnà ọmọlúàbí ni ní Ogun State ọmọlúàbí ni ènìyàn rẹ̀ ni ènìyàn dáadáa ni kò fẹ̀sìn ṣe kí wọ́n má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta yẹn o wọ́n ṣe bọ́rọ̀ yẹn ti yanjú ni kò yanjú àwọn àfáà wọ́n ń kọ́ àwọn olórìṣà tí wọ́n lè fi DSS kó wọn bí wọ́n bá ń dóró omi ẹni kí n kérú ẹ̀ wá ẹ̀yin lẹ̀ wá ń pariwo justice lókè Agbee ṣé ìlàbíb lágbàdì ẹ lọ fi mú kẹ́fún ní àjò kẹ́ tó mọ tẹ́sán lórí ọ̀rọ̀ tí ìlú Ogun State tí mo sọ pé kí làwọn àfáà ń dánwò mbẹ́ ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ọlá ìdámọ̀ ṣe pàtàkì púpọ̀ gbogbo mo lè gòkè gbogbo mọ́mọ́ lè sọ ikú ni ọmọ gbẹ̀yìn gbogbo nǹkan tó o bá lágbára láyé fúngbà díẹ̀ ni oúnjẹ tó ń jẹ nílé ayé fúngbà díẹ̀ ni ipò ọlá tó wà tó lérò pé o lè pé bó lè pè àwọn fúngbà díẹ̀ ni ojú òde bàbá ẹnìkan ni wọ́n ti ń dókè ìrìnjìgèdè lọ́jọ́ àná nígbà tí ẹni ò sí mọ́ wọ́n kó wá sí ìta bàbá ẹlòmíì tó bá di lọ́la ìta bàbá ẹlòmíì látò kó lọ èyí tí wọ́n fẹ́ ká mú jáde ńbẹ̀ ni pé ní ìta bàbá ẹni tí wọ́n ti ń dókè ìrìnjìgèdè lọ́jọ́ àná ìta bàbá ẹni ti wù kókó ẹ jẹ́ á ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ̀nàfìkì tí bàbá ẹlòmíì dálẹ̀ ó lè jẹ́ kọ́ máa rí nǹkan kan jẹ́ láyé kò sí tẹ́mi ọ̀sọ̀ tẹ́sọ̀ pé bàrọ̀ ń bẹ wọn láfikún wọn láyọkú ò bọ́ bá ṣe rí pọ́nbélé ni wọ́n sọ̀rọ̀ tèmi lókè Agbee mi ò tí ì rí wọn bá sọ̀rọ̀ tọ́lọ́wọ́ ọ̀sẹ́ ni mo wà mẹ́ni méjì iṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo táwọn àfáà tí wọ́n ń sọ lẹ́nu tí wọ́n fi ń ké sí gbogbo lẹ́gbẹ́ ẹgbà wá o ẹ̀wọ̀n gbọ́dọ̀ rí justice mo ti mọ̀ pé ògidì irọ́
98% irọ́ inú ìgbẹ́nìyàn tí wọ́n ń sọ. Èèyàn jókòó síwájú ta. Àwa náà tá bá dó níṣẹ̀ṣe kí n mọ́rọ̀ wá gẹ́gẹ́ bí àmọ̀ràn. Bá a bá fẹ́ ṣe é gún, tètè mọ̀ gan àfìgbà tí mo tó rí ọmọ ọkọ ẹni ọba ìlú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi ọmọ ọkọ ni. Ọdún oore wọn inú ẹ̀ láwà báyìí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó di 20 oṣù kó tó di pé yọ parí. Odidi ọjọ́ 7 iná fi sọ pé mọ́ jáde o ìrẹ́ obìnrin bóyá kẹ́ra gbé ní ìsìn ẹ̀ra gbé wọlé díẹ̀ káyé rí. Ẹ̀rẹ̀ o Ṣọ̀ún kéde kónílé ó gbélé ọlọ́jọ́ 7 fáwọn obìnrin l'Ógbómọ̀ṣọ́ látàrí ọdún orò tó bẹ̀rẹ̀ lálẹ́ òní. Ọba Gandhi ilẹ̀ gbọ́hùn bí information bá kárí ayé bẹ́ẹ̀ni kan bá sọ pé òun jókòó síwájú ta ti bá ń tẹ fóònù àtàwọn àtẹgbẹ̀rì bí ẹni bẹ́ẹ̀ bá jẹ kòbókò kò ṣe nǹkan kan àìtúlù tẹ̀lú bẹ́ẹ̀yàn bá túlù tó fi tẹ̀lú ìlú tó wá lọ rèé tẹun wọ́n tún túlù wọ́n tún lọ fi tẹ̀bùmí. Kábíyèsí ọba lókè Agbee bàbá rẹ̀ ló nílẹ̀ bí ẹ ṣe tí wọ́n fi tù tẹ́ fi dolóko nu gbogbo bí tẹ́ wá pẹ́ kárí àjò mẹ́rẹ̀ẹ̀rin síhun ẹ kíyèsára kálábọ̀dì ọmọ wọ̀ kí wọ́n má lu ọgbọ́n owó àyínùkí owó láti ibì kan tàbí àdáadáalẹ̀ ìrìn àjò kan láti wọ̀ọ́rí láti tún yín ká. Ètò ẹ̀sẹ̀ ni wọ́n fẹ́ kẹ́ rí ṣe o bí lu Agbee bí ọ̀bá wọ̀ fún wọn ó kó lọ lẹ́bùnmí. Bàbá fọ̀ àwọn sọ pé lórílẹ̀‐èdè Nàìjíríà ta wà ẹ̀ náà ń gbọ́ lórílẹ̀‐èdè yín kò ní tẹ́ fi torílẹ̀‐èdè Nàìjíríà dó kò ní tẹ́ fi tẹ̀lú kọ̀ọ̀kan dó. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni nígbà tí ọ̀rọ̀ Ìlọrin ti ń ṣẹlẹ̀ sọ́wọ́ yẹ kẹ́yìn ọ̀lẹ́gbàá ti sọ̀rọ̀ pé sẹ́lẹ̀ lórílẹ̀ Nàìjíríà wà náà. Ẹ sì máa sọ̀rọ̀ bí ẹni pẹ́yìn nìkan lẹ́nu òfin. Ṣebí ìlú Ìlọrin ó ní tẹ́ ń sọ nítorí ojúmọ́. Mo sì sọ kíní kan mo ní ẹrú ní sì ń ṣàkóso lọ́wọ́. Ṣebí àwọn ọmọ ìlú Ìlọrin tí ń jọmọ ẹ̀jẹ̀ Ìlọrin bíbí ìlú Ìlọrin tí ń kẹ́kọ̀ọ́ ní ìlú Ìlọrin ṣé báwo ní ń sọ gbogbo tí ń gbé ní Ìlọrin ṣeun. Ẹ tún máwọn ọmọ tipátipá àfìgbà táwọn ọmọ tó sọ pé àwọn tó túbá ń táwọn sọ wọ́n túbá nu. Nígbà táwọn ọmọ tí ọba ní túbọ̀ ọba dé bóyá kò báyìí ni wọ́n mọ̀ gba yín mọ̀ jẹ̀kú lọ́kọ̀ọ̀kan ni. Torí pé agbára tí ń jí àṣẹ yọ̀bẹ lọ́wọ́ wọn. Nígbà táwọn ọmọ ọ̀làgbára tí wọn ò sì láṣẹ àwọn ọmọ sọ̀rọ̀ ẹni wọ́n lọ rí kó jẹ́ bá ni wọ́n fi wẹ̀ ṣé bí wọ́n ti fi wẹ̀ ayé ti rí ṣùgbọ́n ayé mọ̀ pé òótọ́ ni wọ́n ń sọ. Ayé mọ̀ pé òótọ́ ni wọ́n ń sọ. Kí là ń gbé kí là ń jù ṣé ń lé ayé náà. Èmi ò tí ì bá ará òkè Agbee sọ̀rọ̀ nípínlẹ̀ Ondo màá bá wọn sọ nígbà tí n bá sì bá wọn sọ mò ń lọ mò tún bọ̀ ire o.